Olúwa ni a kí wa káàbọ̀ sínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti òní tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún 2024 eléyìí tí a mú wá láti Diocese of Yewa Anglican Communion ní àti ọ̀dọ̀ bàbá wa Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní tó fi fún wa láti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. À ń lọ láti ṣe àpérò nínú ọ̀rọ̀ rẹ. Olúwa jàre fi òye ọ̀rọ̀ rẹ yé wa. Níparí ohun gbogbo, jẹ́ ká láyọ̀ ká yìn ọ́ lógo. Èyí ni a bẹ̀bẹ̀ fún nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa nínú Olúwa, ẹ bá wa ṣe àfihàn ara yín fún àwọn tó wà nílé. Orúkọ mi ni Venerable Babájídé Olatubosun láti agbègbè Idiroko ní Yewa Diocese. Ẹ ṣé dádì wa. Orúkọ tèmi ni Revd Fasunon láti agbègbè Idiroko ní Yewa Diocese. Ẹ ṣé. Ohun tí à ń gbé yẹ̀wò lónìí gẹ́gẹ́ bí àkòrí òun náà ni eré ìje Kìrìsìtẹ́nì tí ẹ̀ka àkòrí wa sì jẹ́ àkókò Lẹ́ǹtì. Orí ọ̀rọ̀ tí a máa gbé yẹ̀wò òun ni a pè ní ààwẹ̀ tí Ọlọ́run yàn. Ààwẹ̀ tí Ọlọ́run yàn, tí ibi kíkà wa sì wà nínú ìwé wòlíì Àìsáyà orí 62 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 12. Bàbá wa nínú Olúwa, ẹ bá wa kà. Nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀ tí ìwọ kò sì rí? Nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Kíyèsí, ní ọjọ́ àwẹ̀ yín ẹ̀yin ṣe afẹ́, ẹ sì fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyèsí, ẹ̀yin gbàwẹ̀ fún ìjà àti àgàn àti lílù nípa ìkúùkù ìwà búburú. Ẹ má ṣe gbàwẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohùn yín lé òkè. Àwẹ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ènìyàn jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹrí rẹ̀ ba bí koríko odò àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀. Ìwọ wá pè èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwẹ̀ tí mo yàn kọ́ èyí láti tú ọ̀já àṣòdodo, láti tú ẹrù wíwo àti láti jẹ́ kí alára lọ lọ́fẹ̀ẹ́ àti láti já gbogbo àjàgà. Kì í ṣe láti fi oúnjẹ fún àwọn tí ebi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí ó ti ṣọdẹ wá sí ilé rẹ nígbàtí ìwọ bá rìn àárín òhò, kí ìwọ kí ó bò ó, kí ìwọ kí ó sì má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ̀. Nítorí náà nìmọ́ rẹ̀ yóò bẹ́ jáde bí òwúrọ̀, ìlera rẹ̀ yóò sọ jáde kánkán, òdodo rẹ̀ yóò sì lọ ṣáájú rẹ̀, ògo Olúwa yóò kó ọ jọ. Nígbà náà ni wọ́n wí pé, Olúwa yóò sì dáhùn. Ìwọ ó kígbe, òun ó sì wí pé, èmi nì. Bí ìwọ bá mú àjàgà nínà ìkà àti sísọ asán kúrò láàrin rẹ, bí ìwọ bá fa ọkàn rẹ jáde fún ẹni tí ebi ń pa, tí ó sì tẹ ọkàn tí a pọ́n lójú lọ́rùn, nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò sì là nínú òkùnkùn àti òkùnkùn rẹ bí ọ̀sán gangan. Olúwa yóò sì máa tọ́ ọ nígbà gbogbo, yóò sì tẹ́ ọkàn rẹ lọ́rùn ní ibi gbígbẹ, yóò sì mú egungun rẹ sanra. Ìwọ ó sì dàbí ọgbà tí a bomirin àti bí ìsun omi tí omi rẹ̀ kì í tán. Àti àwẹ̀ tìrẹ yóò mọ́ ibi ahoro àtijọ́ wọn nì. Ìwọ ó gbé ìpìlẹ̀ ìran ọ̀pọ̀lọpọ̀ ró, a ó sì máa pè ọ́ ní alátúnṣe ẹ̀yà nì, olùmúpadà ọ̀nà wọn nì láti gbé inú rẹ̀. Ẹ ṣé. Ọpẹ́ ni fún Olúwa. Èròǹgbà mẹ́ta òun la ní fún ẹ̀kọ́ Bíbélì wa tòní. Ìkíní, láti jẹ́ kí a mọ ohun tí Bíbélì ń fi yé wa nípa Lẹ́ǹtì. Ìkejì, láti ṣe àlàyé yékéyéké nípa àǹfààní Lẹ́ǹtì nínú eré ìje Kìrìsìtẹ́nì. Àti ìkẹta, láti tan ìmọ́lẹ̀ sí oríṣi ààwẹ̀ tí ó lè mú kí a rí ojú rere Ọlọ́run. Láì gbára wa ní àkókò, ẹ jẹ́ ká lọ sí ìfáàrà wa. Lẹ́ǹtì jẹ́ ìrìn àjò 40 ọjọ́
nínú èyí tí àwọn Kristẹni máa ń ṣe ìrántí ààwẹ̀ ogójì ọjọ́ tí Jésù Kristi gbà, ẹni tí ìgbé ayé rẹ̀ àti àwọn ẹ̀kọ́ tí ó kọ́ni jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹ̀sìn Kristẹni. Àkókò yìí ni ó ṣáájú ìjìyà àti ikú Jésù Kristi fún ìràpadà aráyé. Ibi kíkà wa lónìí fi hàn wá pé ààwẹ̀ tí yóò bá mú ojúrere Ọlọ́run wá fún wa àti tí yóò ní ipa rere nínú ayé wa gbọ́dọ̀ jẹ́ èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú àdúrà àti ẹ̀bẹ̀. Ààwẹ̀, yíya ara ẹni kúrò nínú ohun tí ó lè máa fa ọkàn wa kí a sì máa wo Ọlọ́run àti oore ṣíṣe. Àríkò tí lè sọ fún wa náà ni pé tí a bá ń gba ààwẹ̀, kì í kàn ṣe pé bóyá à ń gba ààwẹ̀ lásán, a nílò láti fi àdúrà ká sí ara wa nínú àwọn nǹkan tí a ti ń ṣe kí a lè bá rí ojú rere Ọlọ́run. Nítorí náà, gẹ́gẹ́ bí Kristẹni, àwọn wọ̀nyí ni ó ní láti jẹ́ àfojúsùn wa kí àkókò yìí má bàa jẹ́ iṣẹ́ ìsìn lásán. Mo gbàdúrà wípé a ò ní wá ojú Ọlọ́run lásán nínú àwẹ̀ yìí lórúkọ Jésù. Ẹ jẹ́ ká lọ sínú ìbéèrè fún ìjíròrò wa. Bàbá wa nínú Olúwa, báwo ni ó ṣe lè ṣe àlàyé Lẹ́ǹtì fún aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ibi kíkà wa Ẹ́kísódù orí 24 ẹsẹ̀ 22 àti ìhìnrere gẹ́gẹ́ bí a ti tọwọ́ Mátíù kọ sílẹ̀ orí 4 ẹsẹ̀ 2. Tí a bá wo ìwé Ẹ́kísódù yẹn, ó ń ṣàlàyé ipa tí Mósè kó nígbà tó wà níwájú Ọlọ́run fún 40 ọjọ́, ìyẹn 40 ọ̀sán àti 40 òru, nínú eléyìí tó gba òfin 10 tó gbà padà wọ̀ nígbà tó ń bọ̀. Bákan náà, tá a bá wo Mátíù, ó ṣàlàyé bí Jésù ti gbààwẹ̀ tá ti ọwọ́ ẹ̀mí Ọlọ́run darí rẹ̀ sí jù, tó sì gbààwẹ̀ fún 40 ọjọ́, ìyẹn 40 ọ̀sán àti 40 òru. Tá a bá wo àkókò àwọn méjèèjì yìí àti Jésù àti Mósè ni, a rí pé àkókò yẹn àkókò tí wọ́n wà níwájú Ọlọ́run ni. So àkókò Lẹ́ǹtì ó jẹ́ àkókò tí a gbọ́dọ̀ gbìyànjú ká wu ìwà, ká ṣe ìṣe, ká gbé ara wa dé pé gbogbo ibi tá a bá wà a gbọ́dọ̀ rí dájú pé iwájú Ọlọ́run la wà. So kì í kàn ṣe ká má jẹun nìkan, òun là ń sọ nípa Lẹ́ǹtì, bí kò ṣe pé ká gbé ara wa gẹ́gẹ́ bí ẹni tó wà níwájú Ọlọ́run ní àkókò yẹn. Ẹ ṣé bàbá wa nínú Olúwa. Ìbéèrè kejì, kí ni ó yẹ kí ó jẹ́ àfojúsùn ààwẹ̀ Kristẹni, bàbá wa nínú Olúwa, láti inú àwọn ibi kíkà wa Sáàmù 45 ẹsẹ̀ 13, Ẹ́stra orí 10 ẹsẹ̀ 6 àti ìwé wòlíì Àìsáyà orí 62 ẹsẹ̀ 6 àti 7. Kí ni ó yẹ kí ó jẹ́ àfojúsùn ààwẹ̀ Kristẹni? Tí a bá wo ìwé Dáfídì orí 140 ẹsẹ̀ 13 yẹn, ohun tí ó ní bí ó ṣe ti èmi ni nígbà tí ara wọn kò dá aṣọ àwẹ̀ lé aṣọ mi, mo fi àwẹ̀ rẹ ọkàn mi sílẹ̀, àdúrà mi sì padà sí mi ní àyà. Ohun tó yẹ kó jẹ́ àfojúsùn àwẹ̀ Kristẹni ni ó jẹ́ àkókò rẹ̀ ẹni sílẹ̀ dáradára. Ó jẹ́ àkókò tí ènìyàn máa ń fi ọkàn rẹ̀ jìn fún Ọlọ́run dáradára, torí pé ó jẹ́ àkókò tí tènìyàn máa ń súnmọ́ Ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ. So ohun tó yẹ kó jẹ́ àfojúsùn wa ní àkókò àwẹ̀ ni wípé a gbọ́dọ̀ kọ́kọ́ rẹ ara wa sílẹ̀ dáradára láti inú ọkàn wa, pẹ̀lú ìṣe wa, pẹ̀lú ìwà wa, kí a bá lè rí ojú rere Ọlọ́run. Ẹ ṣé. Ẹ jábọ́ sí ìbéèrè kẹta. Kí ni àwọn ìdí tí àwẹ̀ fi lè já sí asán tàbí kí ó jẹ́ Lẹ́ǹtì gbígbà lásán, bàbá wa nínú Olúwa, láti inú àwọn ibi kíkà wa tí a là sílẹ̀? Tí a bá wo ìwé wòlíì Àìsáyà yẹn, ó ṣe àfọ̀mọ́, ó sì ṣe atótónu tó pọ̀ nípa rẹ̀, pé téèyàn bá lóun gbà àwẹ̀ tàbí irú àkókò Lẹ́ǹtì tí ò jẹun tó tóun sẹ́ ara rẹ̀, ṣùgbọ́n tí ò ran àwọn tá à ní lára lọ́wọ́, tí ò ṣe àwọn ohun tó lè mú inú Ọlọ́run dùn, àwọn iṣẹ́ tọ́lọ́run rán wa láàárín àwùjọ téèyàn ò ṣe é, tó jẹ́ pé ìdí ká pani lẹ́kún, ìdí ká ṣe ohun tó jẹ́ pé ọkàn wa nìkan ló máa tẹ́ lọ́rùn, ìdí kó jẹ́ pé bámúbámú ni mo yóò tara mi nìkan ni mo mọ̀, tó jẹ́ pé inú ẹ̀ náà la wà.
irú àwẹ̀ ẹni tó kàn tí ó febi para rẹ̀ tó lòun ṣe àkókò lẹ́ǹtì tó lòun gbàwẹ̀ asán ló ń gbà torí pé kò ṣe ohun tí Ọlọ́run dìídì rán. Tábàwo ìwé wòlíì Àìsáyà ó fìdí ẹ̀ múlẹ̀ o pé irú àwẹ̀ yìí kọ́ ni mo yàn fún yín bí, láti tú àwọn ọ̀já àwọn òǹdè, láti tú àwọn tí ara ń ní, láti tù wọ́n lára. tó ẹnikẹ́ni tó bá ń gbàwẹ̀ tí ò bá ṣe àwọn iṣẹ́ wọ̀nyí tí gẹ́gẹ́ bí Ọlọ́run ti rán wa, gẹ́gẹ́ bí ìsẹ́ra ẹni tí ó sì ran àwọn ènìyàn lọ́wọ́ tí ò ṣe irú àwẹ̀ ẹni bẹ́ẹ̀ asán ló já sí. Ẹ ṣe àríkò tí wọ́n ń sọ fún wa náà ni wípé nígbà tí a ò bá ṣe bọ́lọ́run ṣe rán wa, a rí pé lásán onírúfẹ́ àwẹ̀ bẹ́ẹ̀. Ìbéèrè kẹrin, àwọn àǹfààní wo ni a lè rí nínú àwẹ̀ gbígbà nípa ti ẹ̀mí nínú eré ìje Kìrìsìtẹ́nì? Tàbá wa nínú Olúwa tí a bá wo àwọn ibi tí wọ́n là kalẹ̀ sí wa, Ẹ́kísódù orí 24 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 30 àti ìhìnrere Jésù Kristi bí a ti kọ́ láti ọwọ́ Mátéù orí 17 ẹsẹ̀ 20 àti 21. Ẹ ṣé, tí a bá wo ìwé Mátíù orí 17 ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 21 yẹn, ó jẹ́ kó yé wa wípé àǹfààní pàtàkì kan tí a máa ń rí gbà tó dájú ní àkókò àwẹ̀ òun ni wípé àwẹ̀ máa ń ran ìgbàgbọ́ wa lọ́wọ́. Ó máa mú kí ìgbàgbọ́ wa kó ní ìtumọ̀, torí pé ní àkókò àwẹ̀ yẹn náà ni a fi ń bẹ̀bẹ̀ ní ọwọ́ Ọlọ́run tí a sì ń wojú Ọlọ́run. Tí àwẹ̀ ló máa túbọ̀ máa ràn wá lọ́wọ́ pẹ̀lú ìgbàgbọ́ tá a ní tí yóò lè jẹ́ kí ohun gbogbo tá à ń béèrè fún kó lè wá sí ìmúṣẹ. Tá bá dẹ̀ wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3, ó jẹ́ àwẹ̀ yẹn tí àwọn ọmọlẹ́yìn Kristi gbà ní àkókò yẹn, òun ló gbé wọn lọ sí orí ọ̀fẹ́ láti lè yan àwọn tí yóò dípò àwọn tó ti kúrò láàrin wọn. Ìyẹn túmọ̀ sí pé nígbà tí a bá gba àwẹ̀, àwọn ohun tá a máa rí bẹ́ẹ̀ ni pé àdúrà máa ń gbà, a sì máa ń rí ìtọ́sọ́nà ẹ̀mí láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ ṣé, ẹ jẹ́ ká bọ́ sí ìparí, ṣùgbọ́n kí a tó débi ìparí yẹn, bàbá wa nínú Olúwa, mi mọ̀ bóyá ẹ ní nǹkan láti tún sọ lórí tí a bá wo ìbéèrè kẹrin yẹn dáadáa, lásìkò àwẹ̀ gẹ́gẹ́ bí Iṣẹ́ àwọn Àpọ́stélì yẹn tún ti bó ṣe là á sílẹ̀, Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 1 sí 3, ìtọ́ni máa ń wà, èèyàn máa ń rí ìtọ́ni Ọlọ́run. Àwọn ohun tó Ọlọ́run á kọ́ èèyàn pé báyìí ni kò ṣe rìn, nǹkan báyìí ni kò ṣe, ìyẹn ni tó bá gbà lótìtọ́ àti lódodo bó ṣe yẹ kó gbà, tó sì fààyè gba ẹ̀mí Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run máa ń wà pé bó ṣe yẹ kó rìn, bó ṣe yẹ kó rìn rèé o, ìtọ́ni Ọlọ́run máa ń wà. Ẹ ṣé, ẹ jẹ́ ká bọ́ sí ìparí. Bí a bá fẹ́ ṣe àṣeyọrí nínú eré ìje Kìrìsìtẹ́nì wa, àkókò Lẹ́ǹtì jẹ́ àkókò tí a ní láti tún agbára wa ṣe nípa ti ẹ̀mí, ṣùgbọ́n a ní láti kíyèsára kí a sì ní àfojúsùn sí i nínú ohun tí Bíbélì pa láṣẹ fún wa, kí àkókò náà má bàa dàbí iṣẹ́ ìsìn lásán. Mo gbàdúrà àkókò àwẹ̀ yìí kò ní jẹ́ àkókò iṣẹ́ ìsìn lásán nínú ayé wa lórúkọ Jésù. Fún ìrònú, Lẹ́ǹtì láìsí àfojúsùn ohun ti ẹ̀mí, ó dàbí ìgbà tí ènìyàn bá ń fi ebi pa ara rẹ̀ lásán ni, gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe àwọn àlàyé yẹn sílẹ̀. Àkọ́sórí wa, Àìsáyà orí 62 ẹsẹ̀ 6, ẹ jẹ́ ká jùmọ̀ jọ ká papọ̀. Àwẹ̀ tí mo yàn kọ́ èyí, láti tú ọ̀já ìṣòdodo, láti tú ẹrù wíwọ́, àti láti jẹ́ kí alára lọ lọ́fẹ̀ẹ́, àti láti já gbogbo àjàgà. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run aláàánú fún àǹfààní oore ọ̀fẹ́ mìíràn tó fi fún wa lónìí yìí. Ìjì Olúwa, ilé ìta ti kọ́ nípa ọ̀rọ̀ rẹ lónìí, fún wa ní oore ọ̀fẹ́ láti fi wọ́n sínú ìṣe wa. Èyí ni a bẹ̀bẹ̀ fún nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.